pé obìnrin bá ní àmọ́ àwọn bàbá wa máa ń fọ ilé ọmọ nù fóbìnrin ilé ọmọ èso igi kan bẹ tán pè ní èso awogba àrùn àwọn míì ń pè ní aworoso egbògi tí mo ń sọ lẹ́yìn ẹ mọ̀ sí lò ẹ̀yin èèyàn mi tẹ́ ń gbọ́ mi èso igi ẹ mọ̀ jẹ́ ọjẹ́ yọ mẹ́ta lọ o ó wá pọ̀ jù mẹ́rin lẹ́ lọ tẹ́ ẹ bá ti lọ ẹ fi síbí ha tẹ́ ẹ bá fẹ́ lò fóbìnrin láàárọ̀ bí mo ṣe sọ tọkùnrin náà ni yọ ha ó lè máa ní bí òróró díẹ̀ kó sù kó fi sínú òkèlè àmàlà tàbí òkèlè oúnjẹ kó mì kó wá jẹnjẹ lé lórí yóò fọnú rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run nǹkan oṣù rẹ̀ ọ̀wá ni tọ́lá mi àtàkókò rẹ̀ ti lọ nǹkan oṣù rẹ̀ ọ̀wá ni àbóbìnrin fẹ́ wọ menopause lójijì tí kò fẹ́ ṣe àkókò máa kò tí ọjọ́ orí rẹ̀ tí ì lọ láyé àtijọ́ ẹ̀rí bá màmá wa ẹlòmíín tó 50 something tó ń ṣe nǹkan oṣù lọ torí kí wọ́n tọ́jú ara wọn ni o ní ìsìn ọmọ 40 years mi ò rí nǹkan àkókò rẹ̀ mọ́ ọmọ 50 kó bá ti ní kò sùn yóò lò ti lọ ni ẹ dákun ẹ jẹ́ àtọ́jú ara bíi ìtìgbà wáṣẹ̀ ẹ jẹ́ àlò nǹkan táwọn bá wa ń lò ń jọun èso aworoso tí mo sọ awogba àrùn yìí igba àrùn ní wò lára tí nǹkan ọba ní tẹ́tí ṣe Yorùbá ò ní sọ lóko òkè Ìbàdàn tẹ́ bá débẹ̀ ẹ̀ bòkè ń bẹ̀ ìdí arẹ́rẹ́ ìdí òsè ó lè má sọ ṣe ń bẹ̀ mọ́ òsè wà ń bẹ̀ níjọ́ wà nínú ẹ̀fíṣọ́ nídìí òsè ewé yìí egbògi èso igi ìtàn sọ ní èso awogba àrùn igba àrùn ní wò 200 àrùn ní wò lára èèyàn àmọ́ lílò rẹ̀ ó wà technical o àbá wa gbọ́n púpọ̀ o ẹ má lò kọjá ayé tí wọ́n ní kẹ́ ẹ lò èso igi yẹn ẹ má jẹ́ ojú ẹyọ mẹ́rin lọ tàbí ẹyọ mẹ́ta lọ dáa ju ẹyọ mẹ́ta bàbá àti mi máa ń lò tẹ́bí náà bá fẹ́ lò fún ẹyọ mẹ́ta mo máa ń lò ìgbà ooru lẹ fẹ́ lò ni tàbí ìgbà òjò tàbí ìgbà ẹ̀rùn ẹ sì fi ẹyọ mẹ́ta yẹn lọ ẹ fi sínú òkèlè oúnjẹ ẹ fi wọ́n bá ṣe sẹ̀mó ìwọ fi láàárọ̀ ìwọ fi sínú oúnjẹ kó o mì kó wá jẹun lé lórí kí ìwọ náà wá wo nǹkan tí ó ṣẹlẹ̀ ọkùnrin náà lè lò ó ọkùnrin náà máa fi fọnú nù kódà egbògi tí mo sọ fún yín tí yẹn bá ní ìsétọ̀ bóyá kò rí tọ̀tọ̀ kò rí gbẹ̀yà tá ń pè ní sẹ́mísétọ̀ oògùn tí mo sọ lẹ́yìn bàbá mi fi wò tẹ́ bá ti lè lò pẹ̀lú ògùn Ọlọ́run èyí ó sì bẹ̀rẹ̀ sí ní lálàáfíà yóò lè máa gbọ̀nsẹ̀ yóò lè máa ṣẹ̀yọ́ dáadáa iye èèyàn wa ẹ jẹ́ á padà sígbà wáṣẹ̀